gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ẹ̀ní fojú sunkún ọmọ yín ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó wò. ẹ̀yin tèmi ṣe dáadáa lẹ́wà ṣàlàáfíà lẹ́wà tó ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó èyí tó ń jà ràn-ìràn lórí gbogbo social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin má tó ti gbé àṣírí mi jáde láti wá tú síta nípa Ìyábọ̀ Òjó pẹ̀lú DJ Splash. ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan báwo ṣe máa play fídíò yìí fún yín ṣùgbọ́n kí á tó tẹ̀síwájú ẹ̀yin èèyàn wa kí ni ẹ lérò pé ó ń fa gbogbo rándanràndan àti gbogbo rògbòdìyàn yìí tó wà ńlẹ̀ yìí. ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. Alpha fídíò tí mo ní kó send sí so fídíò DJ Splash tí mo play lọ lánàá ẹ jẹ́ ká máa gbọ́ lọ. When she came to our house, then she talked to me, she let me know I should go to hospital, like she support. Ìyábọ̀ ìwọ ló lọ sílé ọmọ yìí ló lọ sọ pé kó lọ sí hospital ẹ mọ̀ kan tí Ìyábọ̀ Òjó ṣe tó dùn mí. Ìyábọ̀ Òjó jẹ́ kí èmi làwọn lilu fresh bí lilu frosh lẹ́ ń pè wọ́n ṣé frosh lírí àwọn lírí frosh sorry lírí fro àwọn little frog. Ìyábọ̀ Òjó jàn dàgbà kó tó já ìràwọ̀ wọn bọ́ àwọn kí lorúkọ aláyọ̀ ń bẹ̀rẹ̀ kí lorúkọ aláyọ̀ ń bẹ̀rẹ̀ ti bí Zino. Ìyábọ̀ Òjó jàn dàgbà ó má yé àwọn ọmọ ọlọ́mọ ó bàjẹ́ rapidly ó bàjẹ́ kanlẹ̀ ó wá mú àwọn ọmọ tiẹ̀ tí ò lógo ó ní àwọn fídíò kan tí Very Dark Man ṣe léni fídíò yẹn mo kọ́kọ́ fẹ́ gbé wá ṣùgbọ́n alágbèédá ta ní fídíò tí mo ní kó bá mi ṣe ń kọ́ fídíò Very Dark Man mo ní kó bá mi ṣe ń kọ́ Osisco eléyìí mo ní kó bá mi ṣe eléyìí mo ń wá fídíò Very Dark Man mo ní kó bá mi ṣe ń kọ́ ẹ̀yin wo lẹ ti gbọ́ fídíò Very Dark Man èmi ò tí ì gbọ́ ẹ jẹ́ ń lọ play ẹ̀ osisco.com lẹ́yìn tí mo bẹ̀ ń ṣe. Ìyábọ̀ Òjó ti bà ayé jẹ́ o Ìyábọ̀ Òjó ti bà ayé jẹ́ o. àwọn kan wá sọ pé àwọn stand pẹ̀lú Ìyábọ̀ Òjó ta ló máa ní kán jọ má stand pẹ̀lú olórí burúkú ara wọn. ọ̀rọ̀ tí mò ń sọ lọ lẹ́ẹ̀kan DJ Splash ọkùnrin ló gbé ṣépè ni ó bá bí gbọ́ ọmọ àfẹ̀mí ọmọ ẹ̀ jí. DJ Splash obìnrin ló gbé ẹ ṣépè ni bó bá bí gbọ́ ọmọ àfẹ̀mí ọmọ ẹ̀ jí. ọmọdé ló gbé ẹ ṣépè ni DJ Splash tó bá bí gbọ́ ọmọ àfẹ̀mí ọmọ ẹ̀ jí. arúgbó ilé àgbàlagbà ilé arúgbó òde ló fi ìwọ DJ Splash ṣe èpè bonítọ̀ òun bá bí gbọ́ ọmọ àmọ́ sáré gbogbo ọmọ ẹ̀ àdàbí tí Ìyábọ̀ Òjó tó bá ṣe òtítọ́ pẹ̀lú ìwọ DJ Splash. àmọ́ tí Ìyábọ̀ Òjó tó bá fi lè parọ́ mú ẹ lọ́nà kan àbí méjì àti Ìyábọ̀ Òjó àti gbogbo àwọn tó tìmọ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó láti búlì DJ Splash bọ́n bá bí gbọ́ ọmọ wọn á nawọ́ sí sàárì ọmọ wọn. Ìyábọ̀ èpè ni máa fi bẹ́ẹ̀ ta pẹ̀lú àyájọ́ àti ègún kíkorò sínú ìṣẹ̀dá ẹ àti ìṣẹ̀dá àwọn ọmọ ẹ àti gbogbo àwọn èèyàn tó ń gbèjà àtàwọn èèyàn tó ń gbèjà ẹ. the same Ìyábọ̀ Òjó ló ní wípé kí lórúkọ ọ̀bẹ lẹ́sẹ̀ kan ẹ̀ the same Ìyábọ̀ Òjó yìí ló ní jìgàn pé òun ó tún yá ó ní DJ Splash pé òun kírú olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ ẹ̀ kó máa rò pé èmi irú Lizzy Anjorin sí Azeez Jàdùadé wọ́n ní Azeez Jàdùadé máa ń bá àwọn ẹgbẹ́ ẹ̀yà ẹ̀ sùn ṣé báwọn ẹgbẹ́ ẹ̀yà ẹ̀ tí ò lówó lọ́wọ́ ni àbí èmi tí mò ń ta gold
ẹ lọ wo history mi nínú film industry ẹ fún mi lẹ́ni tó bá lo gold ju Lizzy Anjorin lọ ẹ lọ wo history mi ẹ lọ dáadáa ẹ lọ wo history Lizzy Anjorin ẹ fún mi ní another person tó lo gold tó Lizzy Anjorin kò dẹ̀ sí nǹkan kan tó fún obìnrin ní pride tó obìnrin tó bá lo gold obìnrin tó bá ti ń lo gold wọn kì í dòdòkúdò. ká má tí wá sọ wípé ẹni tó ń ta gold ká má tí sọ ẹni tó ń ṣe kíni ẹni tó ń ta gold irú Àṣìṣì Ìjàdùadé sí Lizzy Anjorin Mr. Àjàlá wá sọ fún pé Ìyábọ̀ ta ló sọ̀rọ̀ ẹ̀ fún ẹ àwa tá a jẹ́ bàbá yín gan ọmọ líle ni Lizzy dojú ẹ lè jẹ́ ń tú o ṣùgbọ́n gbogbo wa ti gbọ́ ìròyìn ẹ̀ ẹ wo bí Ìyábọ̀ Òjó ṣe spread wípé Àṣìṣì Ìjàdùadé ń bá èmi sùn lẹ́yìn tí Àṣìṣì Ìjàdùadé tó jí mi ní gold tá a bá wá gbé padà síbí ṣé a máa sọ pé gold tí Àṣìṣì jí gbé ṣó ṣẹ̀yìn Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó ò bá mọ̀ nípa gold mi tí Àṣìṣì jí gbé kí ló dé tí Ìyábọ̀ Òjó ṣe ń bá Àṣìṣì Ìjàdùadé push narrative pé ó ń bá mi sùn. Ọlọ́run má jẹ́ ká ṣúre ṣe. Kí ló fún yín l'assurance pé lórí burúkú Ìyábọ̀ Òjó kọ́ ló ń lo Àṣìṣì? Kí Ìyábọ̀ Òjó lọ háyà DJ Splash pé kó lọ sí hospital. Ohun tó bú Ìyábọ̀ Òjó lọ háyà DJ Splash pé kó lọ sí hospital tí Ìyábọ̀ Òjó wá change narrative drugs ẹ bẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé kí lòun àti àlè ẹ̀ irú iṣẹ́ wo náà bẹ Mohbad ní London. Ẹ béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó wípé kí ni Ìyábọ̀ Òjó àti àgbésùn ẹ̀ iṣẹ́ kí ni wọ́n rán Mohbad nílùú òyìnbó tó ń gbé lọ allegedly. Òun mi sọ pé kó tó lọ ṣépè fún DJ Splash kọ́kọ́ make sure kó ti tọ́ ní Ìyábọ̀ Òjó ń sọ torí Ìyábọ̀ Òjó lórí burúkú ọmọ tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ tí mo mọ̀ kò sí ẹni tí Ìyábọ̀ Òjó lè parọ́ mọ́ fi push narrative tó bá ṣèkà fún yàn tán. Now ẹ wá wọlé bá mi bèrè pé ṣọmọ yẹn ti fún mi ní kíní bọ̀bọ̀ yẹn mo ń bọ̀ Ìyábọ̀ Òjó ó máa ráre kú ní lọ́kọ́lẹ̀. Fídíò ni mo ní kélé yìí fún mi. Ṣé tí o ṣe lè fún mi ní mbọ̀. Mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí. Okay, ti wọ́n bí. Mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí. Mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí. Òun mo ṣe sọ fún ẹ kó tó lọ gbèjà Ìyábọ̀ Òjó make sure kó o ti ra kó sí àwọn ọmọ ẹ. Èpè kọ́ o àdàbí ni o.
ń gbé kíní sókè ẹgbọ́n tí Ìyábọ̀ Òjó sọ ń bí ẹgbọ́n nǹkan tó sọ ń bí ó máa jẹ gbakú ni Ìyábọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọn ni wọ́n pé ẹni bó ṣe sọ jìgan ló pe òun ó yẹ ó tún ti dà sórí splash olórí burúkú ọmọ òfò ẹ máa gbọ́ irú wàhálà ò lélẹ̀ báyìí. And tell your story. Internet will crash. ṣé ń gbọ́. Internet will not hang. Oh. You know that sometimes internet they hang. Internet will crash. There is no blogger in Nigeria that will not carry this story. Gẹ́gẹ́ bí chairman Gistlover Association ibi tẹ́ ti máa mọ̀ pé ó ní WhatsApp group tó ti ń disseminate information lélẹ̀. Sanyo-Olu said God has vindicated you. People once believed you were the problem, but now the truth is clear. Everything you said about her was 100% true. Time reveal. Brother mi ò gbọ́dọ̀ wá dákẹ́. Ìsìn la gbọ́dọ̀ reveal Ìyábọ̀ Òjó tán. Ṣé rí aburú tó ń ṣe yìí, ó ti di ẹ̀jẹ̀. Àfi k'Ọlọ́run bá wa fi kú tó yágbẹ̀mí ẹ̀. Orí burúkú tí Ìyábọ̀ Òjó ń ṣe yìí, ó ti wà nínú ẹ̀. Olórí burúkú ọmọ ni. Ẹ máa gbọ́. Ṣé gbọ́ ó ní internet will crash. Ó ní all bloggers will. Ṣé rí gbogbo time tèmi àti yín ṣiṣẹ́, Ìyábọ̀ Òjó ò ṣiṣẹ́. Group ni Ìyábọ̀ Òjó ń kó jọ. Group tó máa fi bá tèèyàn jẹ. Imagine kí Ìyábọ̀ Òjó kó lọ máa gbé ìyá Mohbad allegedly ṣe DNA. Ṣé ní Ìyábọ̀ Òjó ti ń plan irú ikú tó pa Mohbad ni allegedly. Allegedly. Kéèyàn tó lè gbọ́n ọgbọ́n pé ẹ fẹ́ gbé ìyá ọmọ lọ ṣe DNA. Ẹ bè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé tán bá kálé ní ó ti tọ́dún mélòó tó ti ń plan ikú ọmọ yẹn. Allegedly ni mi lóhun ló pa o. Ìyábọ̀ Òjó wá sọ caption ó sọ di Indomie. A wá garnish hot dog sí. A fi spring onion sí. A rò pọ̀. A fi maggi sí. A fi thyme àti white pepper sí. A tó ra àlùbọ́sà díẹ̀ sí. Ìyábọ̀ òun ni Mèsúyà mèkú caption. Ẹ máa gbọ́ nǹkan tó máa sọ bí. Ẹ máa gbọ́. Ní mọ̀ nǹkan tí kìíní ṣe ń lọ sẹ́yìn báyìí. Ẹ máa gbọ́. Allah, because I go dey mention with names. That's why I can't come out and say your story, because I think of all the homes. So that is why you posted it on Gistlover allegedly, since you don't want to come out. Àbí Ìyábọ̀ aníṣòrí gbogbo story yẹn àdàbí tó bá jẹ́ òtítọ́ ni, àmọ́ tó bá jẹ́rọ́ ni Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Alice Òjó àti wọ́ àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjẹ gbogbo yín lè máa mọ sàárì àwọn ọmọ yín. Ó máa ráre jáde kúrò láyé láìpẹ́ ọjọ́ ẹni. Ìyábọ̀ Òjó ẹ máa gbọ́. I will be broken. Ẹ gbọ́. Èmi ọlára bù fún yàn. I will come out with facts and figures, date and time, name and place. I have a book where I wrote everything down. Ibẹ̀ ni oho very dark man ti dórí Gistlover. Ẹ bi Ìyábọ̀ Òjó pé kí ló sún dé rádaràda yìí nítorí pé ó fẹ́ gba donation. Torí pé ó fẹ́ gba donation. Ẹ máa gbọ́. Ẹ wo ìdàbí òkú. Ṣé rí fọ́tò Ìyábọ̀ ń bí báyìí? Ẹ mọ̀ wípé owó tó tọ́ sí DJ Splash ni Ìyábọ̀ Òjó fi ń ṣararin dé tọmọtọmọ. Does it make sense? Kí Ìyábọ̀ Òjó kó lọ sílé DJ Splash kó wá order DJ Splash pé kó lọ sí hospital. Ẹ mọ̀ pé that is what they call conspiracy. So kì í ṣe pé DJ Splash dìde lọ sí hospital nǹkan kan ṣe pé Naira Marley ṣe. Ìyábọ̀ Òjó ló push narrative pé ó yá lọ hospital tó lọ yẹn tó bá ti wá dé àwa fi bá ti Naira Marley jẹ́.
for the fact that Ìyábọ̀ Òjó lọ sílé DJ Splash ó ní kó lọ sí hospital gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó gbé wá pátá irọ́ ni tó bá dọ̀rọ̀ court is conspiracy because it's a story that never happened. So nítorí pé Naira Marley ti ra irinṣẹ́ fún ọmọ yẹn ó wá fi ibi sóore Naira Marley níyàwó ní bàbá náà ó lẹ́bí ó lára náà tó lè ṣòro fún tó bá dẹ̀ wo Ìyábọ̀ Òjó máa lọ ń gbé àwọn tẹ́ ẹ ṣe oore fún mo ní fídíò kan lọ́wọ́ ń bí ẹ jẹ́ kí n gbé wá kí n tó máa lọ ẹ kí n gbé fídíò ẹ jẹ́ n play lè tán But you know what? I don't need to go that route with you. Yet. Not yet. I won't go that route. Ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ ń bí ẹ mọ̀ pé Ìyábọ̀ Òjó ló ń ṣe caption Gistlover allegedly ọ̀rọ̀ tó sọ níbí báyìí ẹ máa gbọ́ because I cannot imagine myself sitting down saying mo ní story ẹ mo kọ sínú ìwé kan tí n bá gbé síta everywhere àtúká hey get me ẹ máa gbọ́. That's why I warned your husband that he should go and treat you. Because I don't want when we get to the case now, when we go to court now. Bàtí Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ ǹjẹ́ lè mọ̀ pé ìyá títí ẹ̀ ló lò 30 years lọ́gbà wèrè. Ǹjẹ́ yín mọ̀ pé Ìyábọ̀ Òjó ní history wèrè nígbà tó ń sọ̀rọ̀ yìí. Ẹ máa gbọ́. Ẹ wait that you have mental health. You better go and treat your mental health now. That is still early. Before we start. Because when we start, other ones, I swear, we are finishing from one. You see, mo ní owó láti ṣẹjọ́. Unfortunately, mi kọ́ ni mo ti wà wá tí wọ́n. O ní owó láti ṣẹjọ́. Ìyábọ̀, o dẹ̀ dàbí òkú. O ní owó láti jẹun. Ìyábọ̀, o ní owó láti ṣẹjọ́. O ní owó láti ralé. O ní owó láti ra shopping mall. Ìyábọ̀ Òjó, o ní owó láti ra aṣọ sọ́rùn. O ní owó láti ra a gram of gold. Ìyábọ̀ Òjó, àmọ́ o ní owó àti ṣẹjọ́. Is that a fair format? Kí victim ẹ má bá sọ̀rọ̀. Ẹ̀rìbó ẹ dàbí òkú. Ìwọ ní owó láti ṣẹjọ́. Àbí? Ọmọ ẹ dẹ̀ ń jẹ ẹ̀bà gbóná kiri. Ọmọ ẹ rìn òhò kiri. Ìyábọ̀, tí ìwọ bá ní owó lọ́wọ́, ṣé ó yẹ kí ọmọ ẹ máa lọ sí strippers club at age of 14? Ìwọ ní owó. Pátí tó o ṣe ní jẹta, o ra aṣọ tó wà lọ́rùn ẹni. Aṣọ yẹn ò gbọdọ̀ ju 25,000 naira lọ. O ní owó ẹjọ́, àmọ́ o ní owó oríire. Ìyábọ̀, jẹ́jẹ́ ni wàhálà máa jókòó. Ìwọ ló máa lọ fa wàhálà, wà tún wá máa brag pé olówó ẹjọ́. Olówó ẹjọ́ ló fi òkú Mohbad lọ sí GoFundMe. Ìyábọ̀, o ní owó ẹjọ́, gbogbo pátí tó o ṣe GoFundMe, yes or no? GoFundMe ẹ wà ń tà náà. Gbogbo pátí tó ṣe. Ìyábọ̀, o ní owó ẹjọ́, o dẹ̀ rí owó ra aṣọ gidi sí ọrùn. Just a gram of gold. A gram of gold. O rí owó rà. O dẹ̀ ní owó tó fẹ́ fi ṣẹjọ́. Ìyábọ̀, ìwọ tó wà nílé mi rẹ́ǹtì ní semi detached. O ń sọ fún ẹni tó ra ilé fully detached with swimming pool. Bó fẹ́ bá ṣẹjọ́ pé wọ́n lówó. O máa ráre kú tọmọtọmọ ẹni Ìyábọ̀ Òjó. Ìyábọ̀, o ní owó láti ṣẹjọ́. Gbogbo owó tí wọ́n dá fún ìyàwó olóògbé o dẹ̀ ya tán allegedly. Bá mi fún lágbájá ní 2 million. Fún lágbájá ní 50 million. Sorry, bá mi fún lágbájá 5 million. Bá mi fún lágbájá 10 million. Ìyábọ̀ Òjó, èló ló jẹ ìyàwó olóògbé allegedly. Ìyábọ̀, tí ò bá sí òkú Fọlá àtòkú Mohbad, ìwọ tó lè san NEPA bill. O mọ bó ṣe bú sẹ́kún nítorí NEPA bill.
kò kí ń ṣe táàsì nìkan ló sunkún fún ó sunkún fún NEPA bí o àwọn èèyàn máa ń gbàgbé nǹkan ni ó sun ẹkún fún NEPA bill nínú ṣọ́ọ̀bù Merrent káti ẹ̀ sọ pé o ti ṣorí burúkú látara àyà ẹ̀ Ìyábọ̀ ṣé kò yẹ kí àwọn ọmọ ẹ̀ tó máa mọ sàárè wọn ṣé kò yẹ kán pè ẹ́ padà pé mọ́mì house owner nínú Lẹ́kì màlẹ́ni tẹ́ ń sọ yẹn pẹ́ fẹ́ lọ bá ṣẹjọ́ ṣé o mọ̀ pé gbà tí wọ́n sọ pé owó ẹjọ́ ló ń pa despite that pé o lówó èmi ń sọ fún ẹ pé mi ò pawó ẹjọ́ ṣé o rí pé àsọtẹ́lẹ̀ ló ń ṣe sáyé èmi àti ẹ èmi sọ fún ẹ pé èmi owó gold ni mò ń pa owó kí n kọ́lé kí n ralẹ̀ ṣé o mọ̀ pé ìgbà tá a bẹ̀rẹ̀ kéèsì mi tí ní ẹ́stéètì tó bá rántí ìjọ́ tó ṣe fídíò yìí èmi ti bọ́ lọ́hùn sọ̀rọ̀ pé irọ́ èmi fẹ́ máa ralẹ̀ kí n máa talé kí n máa ní ẹ́stéètì èmi ò pa owó ẹjọ́ wàá rí i pé orún ẹdìyẹ mi ò dẹ̀ lórúnkún ẹjọ́ tó bá dọ̀la túkọ̀la ni tó bá dọ̀la bọ̀ ìwọ tó o ti sọ fún wa pé ìwọ o owó ẹjọ́ o tún sọ ó ní o ò tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí ní ná ẹni tó bá rí ẹ tó ń fẹnu yẹran sọ́bẹ̀ ń bí ìjọ lè mọ̀ pọ́wọ́ ìyàwó olóògbé ló ti lọ ń yáwó jẹun. a ní ẹkún tó sun lórí NEPA bill ó tún ju ti táàsì lọ Yorùbá máa ń tètè gbàgbé nǹkan ni abẹ́ẹ̀rí olórí burúkú tó ń yá owó jẹun gbogbo owó tó ń dá fún ìyàwó olóògbé ẹbẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé kó wá ṣàkáǹtì ẹ sọ fún Ìyábọ̀ Òjó ẹni owó tó ń fi òkú Mohbad gbà ẹni àkáǹtì tani náà fi ń gbowó yẹn ẹ jẹ́ kí EFCC kó interrogate àkáǹtì yẹn látijọ́ tí Mohbad ti kú títí dé ní káwòye tó wà àkáǹtì yẹn olórí burúkú lélẹ̀ lọ́wọ́ ọkọ mi lè lọ bí ọ̀dẹ̀ta so owó wà ńlẹ̀ iṣẹ́ mi tẹ̀ fóònù fún wọn ó sì wà. ìwọ sèfù owó ìwọ olórí burúkú tó rówó ilé sanwó tó jẹ gbèsè owó ilé ó sèfù owó fẹ́ni tó ra ilé tiẹ̀ ìwọ tí o rẹ́ǹtì semi detach ìwọ tó rẹ́ǹtì ṣọ́ọ̀bù ẹlẹ́gbẹ̀ẹ́ kan ṣọ́ọ̀bù tó ti ń ta sèré tó ti ń ta pẹpẹ súpù 3 bedroom flat ni o sitting room nsàlẹ̀ 2 rooms lókè rẹ́ǹtì ni o ibi tó lórí burúkú ẹ̀ tó ti ń ta sèré àtẹ̀bá gbóná ibi tó lórí burúkú ẹ̀ ti ń ta sèré gbọ́ mi ẹ̀yin èèyàn imagine ẹni tó ń gbélé Merrent ẹlẹ́gbẹ̀ẹ́ kan ó sọ pé òun tọ́jú owó fún ẹni tí ó ra ilé ẹni tó ń ta ilé ẹni tó ń ta estate pé òun fẹ́ bá ṣẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ní comment section ṣé ká block comment section ni. Gen Z daddy okay Joggy 24 níwọ tó jẹ gbèsè owó ilé Ìyábọ̀ Òjó o tún parọ́ oníwọ ń ṣe kilo mortgage Ìyábọ̀ Òjó èló ni wọ́n ń talé nígbà yẹn tó ṣe mortgage fún 10 years tó rí san ilé Merrent níwọ tó lọ ṣáàsù omi ilé Merrent òun sọ fún landlady pé o fẹ́ bá ṣẹjọ́ o ti tọ́jú owó o ní ọkọ ẹ èwo nù àwọn ọkọ ẹ Ìyábọ̀ ṣe bábòsí ló pàwọ àti kò dúró lọ́rùn ó gbọ̀n lẹ́sẹ̀ ṣe bábòsí ló pa yín pọ̀ Ìyábọ̀ tí ò bá sábòsí tó pàwọ àti kò dúró lọ́rùn ó gbọ̀n lẹ́sẹ̀ pọ̀ ṣé o lè pé lọ́kọ ẹ tí Mohbad bá wà láyé ṣé o lè pé lọ́kọ ẹ tí Mohbad ò bá kú ṣé o lè pé lọ́kọ ẹ Ìyábọ̀ tí Mohbad bá wà láyé ṣó lè ya ẹni mọ́tò ẹ̀ Ìyábọ̀ mo ń béèrè ni ṣó lè ya ẹni mọ́tò ẹ̀ tí Mohbad bá wà láyé àìsí ilé ológin ní ilé fìdílé èkúté ẹ̀ ẹkú tí mọ̀ pókú ó lè sọ̀rọ̀ kò lè sọ ohun tó ṣẹlẹ̀ lájò èmi mọ̀ pé ikú Mohbad ṣá ikú Mohbad
gbogbo ohun tó gbà tó fi ń bo nǹkan mọ́lẹ̀ òkú Mohbad á fọhùn níbi tó wà. ṣé o mọ̀ pé wọ́n ti woṣẹ́ fún ẹ wọ́n ti sọ fún ẹ wípé tí wọn ò bá sin ọmọ yẹn ń bọ̀ wá dẹ́ ẹ láàmú ló ṣe ń sunkún láti bí ọdún kan sẹ́yìn pé kán lọ sin ọmọ yẹn torí o mọ̀ pé ìta tọmọ yẹn wà wọ́n ti sọ fún ẹ pé ọmọ yẹn máa rorò gbogbo ohun tó fòkú ẹ gbà àtẹkùn tí ò ṣiṣẹ́ àtòkó tí ò yọ jáde tán nù fùrọ̀ àbí nítorí àti fi mọ́tò ya fọ́tò àbí gbogbo ohun tó fòkú Mohbad kó jọ Ìyábọ̀ Òjó á mú ẹ̀mí àtẹ̀mí àwọn ọmọ ẹ lọ ní rèwerèwe ẹ̀. Mrs. Pines, Mrs. Happiness ẹ bẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ṣé tí Mohbad bá wà láyé ṣóhun àti ó ń gbọ̀n lẹ́sẹ̀ kò dúró lọ́run máa wà lẹ́yìn. ẹlẹ́sìn ní tètè fọwọ́ kan. ṣé ń gbọ́. mo máa bẹ iṣẹ́ ẹjọ́ yẹn débi. ṣé ń gbọ́. wo ó máa ní àpẹẹrẹ gidi. ṣé ń gbọ́. mo máa jókòó sí ẹ lọ́rùn báyìí. ṣé gbọ́. mo dẹ̀ rí pé wèrè nìyẹn orí pé mi ì bẹ́ẹ̀ pọ́n. now kí n tó máa lọ ẹ wá bá mi change aṣọ mẹ́jọ máa yọjú receipt yín lálẹ́ ìmọ̀ àǹtí Bàṣírà mi ọ̀wọ́n ó ya aṣọ eléèlò lẹ fẹ́ kí n bá yín yọ lẹ́sìn jẹ́ ẹ lọ fún mi ní aṣọ kan aṣọ yẹ́lò ẹ lọ wò òun nìyẹn bá ń gbé òun ló wà lábẹ́ lẹ́mọ̀ yẹn bá ń gbé ẹ bá mi kọ́ńtàrí gbé lọ fẹ́yàn kan láàrọ̀ kò dúró lọ́rùn ó ń gbọ̀n lẹ́sẹ̀ ẹ bá ń gbá how we go do am you know say if I no cover you people go know say na you carry am go you go dey give me your motor you no go go you go marry me by birth by fire I no go marry every Ìyábọ̀ màá bẹ gbé fídíò kan wá lọ́la máa yín ò fẹ́ ìwọ ló ń tirẹ̀ ẹmọ lọ́rùn pọkọ ẹni kò dúró lọ́rùn ó ń gbọ̀n lẹ́sẹ̀ yes ọ̀rọ̀ bá mi kọ àwọn orúkọ ẹ̀ṣà kò fẹ́ ó wọ́n tó sọ fún ẹni ó ní I can never marry you ó ní I can never marry her Ìyábọ̀ tí Mohbad bá wà láyé ìwọ àti ó ń gbọ̀n lọ́rùn kò dúró lẹ́sẹ̀ ẹ lè wà papọ̀ lẹ́nìí ohun tó pa yín pọ̀ gbogbo ayárí ìyá máa bá ọ máa ẹ̀kan gbọ́ pẹ́nu wá níyà tíṣà àti lásìwìtì